Ẹ káàbọ̀ padà lórí ìtẹ̀lé matrix àti determinant náà la ṣì wà. A ti mọ̀ wípé tá a bá ní square matrix nínú àwọn ẹ̀wà wọn ni pé a lè mọ wá determinant àti inverse wọn. Nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí ó ti rí kọjá àti ṣàlàyé bá ṣe lè mọ wá àwọn determinant àti inverse matrix. Nínú fẹ́ràn eléyìí tí ẹ ń wò yìí máa ṣàfihàn bẹ́ẹ̀ ṣe lè mọ wá inverse 2x2 lóní kánmọ́kánmọ́ tẹ́ bá wọn pàdé nínú àwọn ìbéèrè múyìmúyì. Ẹ mú gègé yín kẹ́ mọ bá mi ká lọ. So tó bá fẹ́ kẹ́ find the inverse 2x2 nínú exam. So ní tẹ́lẹ̀ kọ́kọ́ ṣe òun náà ni pé kí ni o? Yóò máa jẹ́ 1/, determinant wọn. Kí dẹ̀ ni determinant? Product element tó wà ní first diagonal 15 minus product element tó wà ní second diagonal -8 ẹ wá ní matrix. Ẹ wá máa járọ element tó wà ní leading diagonal yẹn pẹ̀lú ara wọn. Ṣé ẹ pé 3 5 là ń tẹ̀lé ilé máa jẹ́ 5 3. So ti mi báwọn. Ṣùgbọ́n eléyìí ẹ ní járọ wọn ṣùgbọ́n ẹ máa multiply wọn pẹ̀lú -1. Ilé máa jẹ́ kí ni o? 4 ló wà tẹ́lẹ̀ ẹ sọ di negative. Tó bá yẹ pé negative ló wà tẹ́lẹ̀ ẹ sọ di positive. Ilé máa jẹ́ 2. So ẹ rí pé tá bá ṣe síwájú sí yóò máa jẹ́ 1/23 5 - 4 2 3. Ṣé 3? Ẹ rí pé nǹkan kan náà ẹ rí láàrin ìṣẹ́jú kan. Ẹ rí pé àti sáré ṣe tán. Ẹ̀yà ta ní sùúrù sọ eléyìí fún mi. 4 7 2 3. Tó bá fẹ́ ká fún wa inverse rẹ̀. Ẹ mọ̀ dára yín láàmú yóò máa jẹ́ 1/, ọ̀yà product element tó wà ní first diagonal ìyàgbá fẹ́ wá determinant 12 - 14. Ọ̀yà máa ní matrix. Máa jarọ wọn yóò jẹ́ 3 4. Máa fáwọn eléyìí ní negative -7 -2. So yóò máa jẹ́ kí ni o? 1 divided by -2 3 - 7 -2 4. So eléyìí ni bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe kí ni o? Bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe tó bá jẹ́ pé 2x2. Ẹ rí pé kò nira rárá. So kò nira rárá. So mo rọ̀ wá àwa tá bá fẹ́ mọ̀ púpọ̀ nípa rẹ̀ sí ká lọ wo fídíò mi. So lérí math from zero to group. Mo cover rẹ̀ mo ṣe àwọn Kramer's rule number àti gbẹ̀mọ́ra wọn. So ìjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa pẹ̀lú ògo Ọlọ́run bá máa dó síbí báyìí lálẹ́ ìtorí àkókò ti lọ púpọ̀. A máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé púpọ̀. Ó dàárọ̀.